ṣe láti láfi kó ayé ló ṣe kọ̀ tó fi wẹ̀ o ẹ̀jẹ̀ ayé bínú kan wọ́n dà kan sómi ayé bínú iyọ̀ wọ́n dayọ̀ sí ìpẹ́ ẹ mọ̀ dàbànújẹ́ ságbádá mi. àdánwò tí ó borí ẹ̀mí mi kó má wọlé mi wá o. Mo bẹ̀bẹ̀ Ọlọ́run. Àwọn ìjọba wa yìí ibo ni wọ́n fẹ́ ràn wá lọ́nà wọn ṣáà ní dá wa sọ́gbẹ́ wọn torí pé wọ́n dẹ̀ ń ṣèjọba ń sìn yìí báyìí gbogbo wa gbúdọ̀ máa kanjú ko ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ àwọn tí ò ṣiṣẹ́ gan-an wọ́n ti fẹ́ bẹ́tà wá tá à ń ṣiṣẹ́ pàápàá ráìsì epo ojú ọ̀nà epo wọn gàrí wọn iyọ̀ wọn ọtún fowó lé gbogbo. Mọ́mí ẹ̀wọ̀ ẹ̀ fìjọba lè jàre. Ọmọdé báwo ni ọmọ níṣàbí. Fine ma. Ẹ̀wẹ̀ tí mo kọ́ dáa pé léyìí ẹ̀wọ̀ bá mi kan tó àmì. Ṣé wọ́n gbá mi ẹ̀wọ̀n price iwájú yẹn náà? Ṣé wọ́n gbá mi? Adéníyì mi ìfẹ́ ní lísì pé kó lọ sọ́jà. Mọ́mí ìgbà wo ló lọ sínú store tó lọ ń kọ àwọn eléyìí ṣé àní magi ńlé ni. Mo mọ̀ pé magi wà nílé. Kò sí ìjà bẹ́ẹ̀ mọ́. Mọ́mí ẹ bá mi wo price ni mo sọ ẹ bá mi wo price ṣé wọ́n gbá mi. Àpò rice room. Mọ́mí mo prepare fún wedding mi. Wedding wo? Wedding mi. Èwo ń bẹ? Ẹ̀dẹ̀ mi ṣe ok bẹ́ẹ̀ bíbí sálẹ̀ bíbí náà máa bí mo máa fẹ́ o máa bí. Wedding. Yes now. Ìgbà wo ló ṣe introduction? Even self mi ti ṣe introduction èmi náà mọ̀. Ṣé o ti mú ìyàwó wálé ni? Mi ti náà tí mo fẹ́ fẹ́ mọ́ mi náà mi ti ìyàwó bíbá tí n bá níyàwó ṣé mi ni mo wá mi ti náà tí mo fẹ́ fẹ́ bọ̀ mo ti prepare wedding lẹ̀. Ṣé wà ókè? O níyàwó tó fẹ́ fẹ́ èyí wá ní rubbish tó wá kọ fún mi pé kí n máa bẹ̀ wò. Ṣe mọ́ wọn kan tá a máa lò ní fún wedding ni. Fún wedding? Yes now. Ìyàwó tèmi ti mọ̀. Adéjọkẹ́. Ó dẹ̀ Ó ti jáde. Ó ti jáde. Ó ti jáde. Àbúrò ẹ̀ ti mọ̀ ṣá. No mi ti ọdún náà òun gan lọ wò ní bí a máa rí bọ̀ ó dàbí kó ti jáde mo fẹ́ kó bá mi wọ àwọn kìnìún àbọ̀ obìnrin ni obìnrin. Bẹ́ẹ̀ ni ẹ̀sán Adéníyì. O mẹ́wàá ń ṣe ẹ́ tó o bá mọ̀ ogójì ń ṣe ẹ́ pàápàá. Tí nǹkan ò bá máa ṣe ẹ́ ò ní máa sọ fún mi pé ò tí ìyàwó tó fẹ́ fẹ́ tó dẹ̀ fi ń gbé lísìtì síta. Mọ́mí. It's not done anywhere like that. Wà ókè bí mo ṣe ń wò. Mọ́mí wá ìtẹ̀ ìṣe báyìí náà. Adéníyì ìwọ fẹ́ fẹ́yàwó o fẹ́ ṣe wedding o ti ń ra gbá o ti ń ra àwo o ti ń ra kòkó bàbá sásùn mọ̀sọ́ ṣé ìwọ ló lẹ́tọ̀ọ́ láti ra irú iyọ̀ magi epo pupa òróró nǹkan kan àti ẹ̀gbọ́n tíyàwó bá délé o lè rà láti help lé but for now o tí ì marry. Kò mí ni mi fẹ́ ra everything lẹ̀ dìgbà tí màá fi ṣe kinní ni mọ́mí ẹ stop ẹ̀ náà máì mọ̀. Ṣé kì í ṣe pé mò ń sùn ṣá? Sùn àzá ò ṣé nǹkan tí mo ṣe bad ni mọ́mí pé kí n ra nǹkan tíyàwó fẹ́ àti nǹkan tó máa fi ṣe wedding mo ti ra lẹ̀. Nílẹ̀ Yorùbá wa ń bíbá yìí o wọn kì í ṣe bẹ́ẹ̀. Wọn kì í ṣe ilẹ̀ Yorùbá bó wùn mí kémi ṣe bẹ́ẹ̀ kí n tó rẹ́ni tí mo fẹ́ kí n tó plan ìyàwó kí n tó ṣe everything kí nǹkan wedding ti wà lẹ̀. Adéníyì owó ló ń ṣe báṣubàṣu báyìí àgbọ̀ ló ń ṣe owó báṣubàṣu. mi ò wí mi kí máa lọ. Jẹ́ kí n jẹ́kì ẹ̀ náà bí àwọn dáadáa. Yes na wọ́n tẹ́ kẹ́ ọkọ̀ ṣe nìyẹn. Orí ọtí ẹ̀ ti dàrú òníla. Àwọn ẹni fàwé yẹn ya kó dáná. Nonsense. Kó dáná wà kó dáná ṣé gbogbo ìtàn ṣe ṣó dáa ní aago. Bẹ́ẹ̀ o ṣe níwájú mi kó bá balàbalẹ̀ kúrò níwájú mi tẹ́tẹ́ ìyàwó ọbẹ̀ jẹ kìíní kan jájájájájá. Ṣé bó ṣe ń ṣe nìyẹn? Ṣé ọ̀rọ̀ lọ́mọ yìí sọ jáde lẹ́nu ṣá? Mo fẹ́ ṣe ìyàwó láì tí ìrẹ̀ tó fẹ́ fẹ́. Òun yàwó wálé bá mi bí a mo ti accept ẹ o bí a mi ti ẹ̀ nígbà o. Ṣé kì í ṣe pé ọmọ yìí ti yọ gbóhùn ṣá? Òun gbóngbà tó wọlé àbí inú àfọwọ́ wa mọ̀ ṣe táwọn ìjọba yìí ti ẹ̀ padà ń gbé wá lọ́gán mi tẹ̀ tí mọ̀. Jọkẹ́ ẹ̀wọ̀ láàmì ẹ̀wọ̀n ti sùn arúgbó mi gbọ́ lójú ọkọ̀ baby of the house. Sorry. Ló ṣe ti sùn. Ẹ̀wọ̀n ti sùn jàre. You need to wá sùn by this time. Ṣé time ti lọ fẹ́? Ṣé kò ju tó tẹ́ fún mi láti kó lọ sùn? Nǹkan mo ti ẹ̀fẹ́ ní kó bá mi wo eléyìí wo àwọn lipstick yìí red purple àwọn. Èmi náà mọ̀ pé mórí ò láì káwọn kọlọ̀ bàyẹ̀ nínú ìdè gbà tó ta lè fẹ́ yà fún. Mi ì rà fún ẹ mi ì rà fún mọ́mì.
ìyàwó mi ni mo fẹ́ rà fún even sef kíní tí mo rà sínú room mi yẹn kíní design tí ó tó wọ́n lò fáwọn obìnrin yẹn ìyàwó mi ni mo rà fún náà. Ewu òye mi ìyàwó yín ṣe ti mú ẹ̀wọ̀ wálé tí ṣé mi sí ara ìjọ tẹ mú ọ wálé. Tí n bá mú ẹ̀wọ̀ ló yẹ kó mọ̀ kó máa mọ̀ náà mi tí ìgbìyànjú tí mo fẹ́ fẹ́ mo kàn ń rà á lẹ̀ ni. Kí ló fọ́ ni? Bọ̀dá mi ò fọ́ ní náà. Kò fọ́ ní jàre. Ẹ̀rẹ̀ tẹ́ ẹ̀kọ́ tẹ́ ṣọ́ra sọ pé ẹ̀ tí ì rí ẹni tí ẹ fẹ́ fẹ́ ẹ̀ ń ra lipstick. Yes now so burú ni àbí mi understand nǹkan tó ń sọ. Ok ẹ̀rí sùn nǹkan ẹ̀kọ́ ṣọ́ra sọ ẹ̀jẹ̀ kọ́rọ̀ yìí ẹ̀yẹ kó yé mi dáadáa ṣé torí ẹ̀rẹ̀ fi pè mí pé kí n jókòó sí bíbá ìpẹ́ mi. Ok now kò tó kí n pẹ́ pé kó bá mi wo àwọn lipstick ṣé colour yìí fine ṣé kíní kan ṣe obìnrin kọ́ ni ẹni ṣé mi èmi jóbìnrin ni mo bá mi fẹ́ mọ̀ nǹkan tí ìyàwó mi like wo dáadáa wo ilé orí pé lè ní. bẹ́ẹ̀ni ẹ stop ẹ̀ jàre kí ló ṣẹlẹ̀ kí ló dé. Àjọkẹ́ o ti ń àṣùmọ̀ mi. Ẹ̀gbọ́n ọmọ mi tí máa mọ̀ pé dáadáa tẹ́ fi pè mí ní onídàá inú ẹ̀. Àjọkẹ́. Abẹ́gẹ́ kó ṣì dànù. Àjọkẹ́. bíblọ̀s ni. Àjọkẹ́ tí pé kókò sọ pé lipstick di fine o eléyìí kẹ́ àbúyàwó yín o eléyìí kẹ́ wọ́n ló mọ̀ jáde. Yẹn shoes eléyìí lọ bá mọ́mì máa gẹ̀ẹ́sì tó fún ẹ. Ara ire ni kò fi mí dá. Ara ire ni kò fi mí dá. Ṣé ìbá ìní ọ̀pọ̀ ìyẹn dá? Ok, ó wà ok. Ṣé mi ò wá stress? Kí la fẹ́ ṣe àbí sùn? Yes, èmi ni ọkùnrin Adéníyì. Ok, sẹ́yìn ni mò ń bá sọ̀rọ̀ ìfọ̀n. Bẹ́ẹ̀ ni mi. Ẹ káàbọ̀ sí Elegance Beauty World. Báwo ni ṣé ìrìn wá? Kò wà much just pé ọdún náà bẹ́ẹ̀ júwe fún mi náà mo ṣe get it. So àwọn grade tenta àwọn nǹkan tenta ṣé ó wà quality ṣá? Bẹ́ẹ̀ni. Because yóò gan lẹ fẹ́. Àwọn tó wà òkè náà because wedding ni mo fẹ́ fi ṣe. So mo dẹ̀ wò ní nǹkan tó wà òkè fún ìyàwó mi. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ obìnrin kan ló ń ṣàánú wa ni. Kò sí nǹkan tẹ fẹ́ tí ó sì ń bí báyìí. Ṣé ready-made lẹ́fẹ́ ni àbí tí wọ́n ṣe máa ṣe sí omi? Ẹ mọ̀ àbí ẹni ìtọ́ ti ṣe ni àbí ìtọ́ ti ṣe èwo ló wà tó jẹ́. Kò sí tí ó sì ń tẹ bá fẹ́ ni kẹ́ sọ. Àwọn eléyìí àwọn ẹjẹ́ kò wọ́n eléyìí náà. Ok. Ó dìbẹ́ lo irun. So àwọn eléyìí wà òkè àbí? Àwọn wà òkè. Ṣé ẹ lè ṣọ́ pé quality wọn lọ́wọ́ ìta? Àwọ̀ kí. Èló lélẹ̀? Ilé 250 lélẹ̀. 300 lélẹ̀. And what about this one? 250 náà ní same 250 price. náà ní same price. Ẹ jẹ́ kí n mélé. So mélòó how many pieces ló máa lò fẹ́lẹ̀ yìí? Ó máa lo bẹ̀rẹ̀. Nice one. So ẹ máa pè bá láti mélé. Ẹ bá mi pack ilé like ẹni 4 àbí 3 àbí. Ẹ bá mi pack ẹ. Like ló wà ní ilé báyìí how much? Ilé 150 lélẹ̀. 150. So ẹ bá mi pack mẹ́rin máa fi ń ṣòwò sí. Ẹ return ilé padà máa pack ẹ so ẹ kì í ṣe transfer sí mi. So máa lè mọ. Kaya ka na ba isi? Elegance Beauty World ló máa dọ́. Ẹ check it. Ó ti wọlé. Ó ti wọlé. So ẹ bá mi pack máa padà wá máa wá mú so ẹ bá mi pack ẹ. God bless you. Ẹ bá mi pack ẹ mọ́ pọ̀ sí. JJ mo kú wájàre ẹ̀gbọ́n. Very good. Báwo wà ní àwọn bíi iwájú yẹn? Ṣé mọ́tò máa gba iwájú yẹn? No, reason tí mo yẹn sọ bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé àwọn tó ń bọ̀ níjọ́ yẹn in fact n bá short pé bí àmì pé wọ́n tán wọ́n á ṣe wọ́ bíi let me see just like 500 people tó ń bọ̀ ń bẹ̀. Èèyàn ńlá làwa náà wedding irú àwa yìí a máa fà á to the extent pé a máa fà á gan tó máa tóbi gan yes and then àwọn decoration ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó fine o
ẹ ti get ewé tẹ̀ ṣe mú Dèjì bẹ́ẹ̀ ṣe bá set bẹ́ẹ̀ bá dé. Ó dàbí kó sọ pé event planner ni àwọn elegance beauty world náà. Ẹ lè jẹ́ ká gbé wọn náà. Tó dàbí pé àwọn ọlọ́ṣẹ́ ti kí ló pẹ̀ Pastor Adédèjì tó wà òkè. Ẹ̀yẹ́ kọ́ bá wa ṣe kó wà òkè. Ẹ má ṣẹlẹ̀ right now pé ẹ tẹ̀ sọ pé ẹ ti ń process everything lọ. Màá ṣe 500k sí i. You don't need it to be sorry. Wedding yẹn mo fẹ́ kí ayé gbọ́ kí ọ̀run mọ̀. As in understand bó ṣe wà yẹn. Ìjọ yẹn kí ni mo fẹ́ pè? Olórin tí mo fẹ́ pè ìjọ yẹn jẹ́ àwọn náà. Olórin tó mi kí n pè níjọ yẹn. Ṣé mo number 1 máa pe nice. Nice. Máa pe Portable Zazu. Máa pe kí ló kọ ẹ̀ náà Ayífẹ́lẹ́. Ẹ̀yin náà ṣe bá àjọ máa wà bẹ́ẹ̀ ni àjọ máa bẹ́ẹ̀ náà ni kò sí wàhálà. Ẹ má gbàgbé ọ̀dùn yẹn gangan ni mo ṣe pè yín fún náà mo ṣe ní kí n pè yín ọ̀dùn yẹn jọ ẹ bá mi ṣe kó wà òkè. So ọ̀dùn yẹn ni mo pè yín fún so ẹ jọ ń tọkọ náà iwájú ọ̀dùn yẹn kó fine àwọn decoration yẹn kó make sense ó ti yín ẹ kọ́ọ̀dùn yẹn kó wà òkè dáadáa ẹ bá mi ṣe kó fine àwọn bíi kíní yẹn ó ti yẹn ṣe gan. Nice one bro I trust you 100. Ẹ ṣe gan. Kí ni tó ń gbà bẹ́ẹ̀? Ìjọ kí ló dé tí mi fi lè gbá yín bọ̀dá mi? Orí burúkú lẹ̀ ń ṣe. Ṣé ọ̀bà rẹ̀ mi sọ fún orí burúkú gbà òṣìgbò ìranu òfò ìbá kiri bọ̀dá. Àjọkẹ́ ṣòro ẹlẹ́sìn pé mo àwọn àjẹsà. Ẹ wọ ẹ má sọ pé bóyá ẹ̀gbọ́n mi àbí kankan bá ilẹ̀ jẹ́. Ẹ jọ bí ẹ ti níyàwó òun ní kẹjẹ ká mọ̀ torí láàbọ̀ ẹ ní spiritual wife bọ̀dá mi láàrin ìgbà tí ẹ sọ fún mi mo máa bò yín láti ní sọ fún mi ẹ ní spiritual wife. Àjọkẹ́. Ẹ má jọkẹ́ mi bọ̀dá mi. Àjọkẹ́. Ṣé o wà òkè? Fẹ́mi níta wẹ̀ kẹ́ ẹ fún mi bọ̀dá mi. Ẹ fún ẹ. Kẹ́ ẹ fún mi, mo sọ pé mo fẹ́ dá business ẹ̀ sọ́dún fẹ́ lówó lọ́wọ́ àbí kí lẹ sọ fún mi níjọ́ rẹ̀. O mad. O wà wájú mi. Èmi ẹ̀gbọ́n ẹ̀ ṣé wọn lọ́dún kọ́ tó bí mi ni? Ẹ gbogbo yẹn ìtàn ní. Mo bẹ́ẹ̀ mi lọ tó ti ń gbà tẹ́ bà. Mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ mọ́mí ẹ̀ mọ́ ẹ̀. Tí n bá ní kí n wà nú mi fún ẹ. Àjọkẹ́ tí n bá ní kí n wà nú mi fún ẹ. Ẹ wo ibẹ̀ Wá ìgbé ẹ̀ tirẹ̀. ẹ wo kàrámọ̀ rẹ̀ ní kàrámọ̀ kan tẹ ní kankan ṣoṣo náà tẹ nínú ẹ̀ tẹ máa ṣagídí bí fáànù yìí bò àwọn abá sọ tẹ̀ ṣe fi tẹ̀ gbọ́. Bọ́lá mi ṣé láìtí ṣé ẹ̀gbọ́n. Àjọkẹ́ sẹ́mi ló bá gbà yẹn. Ẹgbẹ́ iṣẹ́ jáde jẹ kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe. Àjọkẹ́. Kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe kò sí nǹkan ẹgbẹ́ ló máa fẹ̀ fún tí ṣe máa parí máa ṣe máa. Ṣé àwọn èèyàn ni orí ti fẹ́ lórí ṣe business and àmọ́ bíbẹ̀ wedding mi lọ́wọ́ ṣé o gbọ́ mi láti wedding rẹ̀. Àbúrò yìí ni mo jẹ́ mo máa bá ẹsẹ̀ tó jẹ́ ọ̀dọ́ ìlànà orí burúkú lè dákò lẹ́ ṣe òṣèré ṣe ìlànà ẹ̀ plan wedding pé ẹ̀ plan gay plan. Ṣé ẹ̀ lọ́pọ̀lọ́ yìí ni? Orí mi ń wẹ̀. Èmi mo wọ́n ìlànà òsùnkùn tí bá ní kí n lu ẹ máa ń lu ẹ tó di ẹsẹ̀ pé ìyá máa dé wọn bá ẹ báyìí ṣé má lè nínú. ṣé kò ní ṣe yà tiẹ̀ ẹ gbogbo nǹkan tẹ̀ sọ yẹn gbogbo ẹ̀kọ́ lórí ṣé 500,000 yẹn nínú ṣẹfẹ ẹ wá ní tíráṣẹ sínú àkáǹtì. ṣé ìgbà tí o ti ń mú gbó tóun bá sọ̀bẹ nípa ọmọ pé ìbílẹ̀ gbọ́n ẹ no mo bí ẹ tó. ẹ wò ó mo ń wẹ̀ wọlé lọ. kò sí nǹkan tẹ́lẹ̀ fi mí ṣe. òótọ́ ọ̀rọ̀ máa parí sí òótọ́ ọ̀rọ̀. àjọkẹ́ wọ́n lé lọ wọ́n lé lọ. kílẹ̀ bí àpá ẹ má sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ẹ kọ́ sí burúkú dání. wait o tí mo understand àjọkẹ́ dúró ó fún mi lóhùn ó ṣépè ó sórí fún mi àbí mò ń lálà no mi ń lálà no you must be mad ó dàbí kó tí ń mú gbógan tí ń bá wò kò ń ṣe kó yàgò lásán. ok òun àti màlẹ̀ sọ pé nǹkan ṣe mí àṣẹ́tọ̀ pé nǹkan ṣe mí kí ni èmi àti ìta nìkan ṣe báyìí wọ́n plan wedding mi ó gbọ́ pa ó wá bí wọn ó pọ̀ fún tí wọ́n sọ. àbí ṣé nǹkan tí mo ṣe hàn jù no so normal wedding mo prepare no kò lè jẹ́ àjọkẹ́ rubbish ló ń sọ yẹn. Sandra how are you? Fine, sir. Báwo ni school báwo everything? Exam tó ti ẹnu ọbẹ̀ ṣe ń gbà ṣó ti padà lọ ṣe ni Ìlọrin máa jìn. Mo ti lọ ṣe. Báwo ni mọ̀mí sí? Ó tún ráyè in fact. Báwo ni mọ̀mí sí? Báwo lè wá ń meet up pẹ̀lú wọn bẹ́ẹ̀? Ọmọ ẹ̀ ń tún ráyè gan kí ló ṣẹlẹ̀? Gbọ́wọ́ pa ńlá òṣì kò tó gbẹgbẹ́ ìyá. Stop now kó gbọ́wọ́ fúdà tó gbẹgbẹ́ pa ńlá ìkọ̀sọ́ ìyá. Mọ́mí gbé.
tí máa fún ẹ ní blue ó máa blue kan tó máa jẹ́ òní ọrùn tí máa fún ẹ ní ọkàn ó máa nọ́ọ̀kì. bọ́dá mi ti sùúrù ìyàwó yín tí mo bá yín mú wa lélẹ̀ Sandra. so wow beautiful thing. so ìwọ ló mú wa ìwọ ló mú panla wá ká mọ́lé o ti mad mọ́mí yẹn lè wow so Àjọkẹ́ mọ́mí yẹn lè jókòó bẹ́ẹ̀ ọ̀rẹ́ yẹn máa dùn. mi ṣe é ti rọ́ọ̀gì mo yẹ pin náà ní bọ́dá mi mo fẹ́ kàyà mi. mọ́mí sì mú bọ́ọ̀lù ṣẹlẹ̀ yìí náà. good ọjọ́ yẹn mo sórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní nǹkan tí mo fẹ́ fà jáde ṣé kó ló fẹ́ ṣe ìyàwó ni. yes. mo ń tẹ̀ sí ẹni bóyá tó tó fẹ́ ṣe ìyàwó àbó ṣe ìyàwó. mo ń sọ ọjọ́ yẹn kó ti ya wèrè mo ń pẹ́ sọ fún ẹ kó ya wèrè. bọ̀dá mi ó ti wà ń sè I'm sorry for saying that. Àjọkẹ́ no mọ́mí ẹ mọ̀ pé ilẹ̀ fún liver. ó gbúdọ̀ fún ní liver. kò sí gbẹdẹ ṣe fún mi kò sí gbẹdẹ ṣe fún mi èyí yẹn ní. ó wà náà kọ àwọn ọ̀rẹ́ olóṣó. àwọn kò kí n ṣe olóṣó ọmọ ọmọ láti fi lè rè kò kí n ṣe olóṣó rárá. so ó bá tẹ ọmọ mi lẹ́nu ó bá ti ọyàn bọ̀ mí lẹ́nu tó bá pẹ́ mo tẹ. kí ló dé yìí fi gbẹ́yẹ̀ sí bàbá bẹ́ẹ̀ idiot ni mo lè gbé gbà tí. mọ́mí ó pé lọ́kùnrin ṣá. mo ti gbọ́ yín. bọ́dá mi ò pé lọ́kùnrin mú mi òṣì ni bọ́dá mi ṣe òṣì ni bọ́dá mi dánwò yìí kí ni gbogbo kí ni yóò make sense má bínú ṣùgbọ́n má wọrí ó sì máa ṣe tìlẹ̀ ló bá nínú ilé ó dà ìpínlẹ̀ àtúrí fún first time. ń bí akẹ́lọ́ bọ́ ọmọ yín sọ̀rọ̀ ẹ̀rọ bọ́ ọmọ yín sọ̀rọ̀. bọ́dá mi ìwọ ló ní wọ́n àwọn létí má bínú ṣùgbọ́n má bínú ti bọ̀dà àjọ má bínú tí ẹ náà ni wọ́n má bínú ṣùgbọ́n kí wàá ní kí ló fẹ́ jẹ báyìí kí ni kí ẹ ọ́ dẹ̀. aṣọ tí wọ́n á bínú lọ nìyẹn má bínú náà. mo fẹ́ ṣe nǹkan mo mọ̀ ọ́n ṣe. Sandra mo mẹ́ náà má bínú yá náà má bínú tẹ jókòó yẹ kí lè kí n tiẹ̀ kó tiẹ̀ mú jùsì kó tiẹ̀ aṣọ tí wọ́n á bínú lọ ni Sandra máa pè é ṣùgbọ́n. màá sì jẹ́ kí n pa ẹ́ lẹ́sìn. ẹjọba mi bá bọ́dá mi ní ìsọ̀rọ̀ ẹjọ́ torí mi tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe wọ́n. kí ni nǹkan tó mú adé nìyí. bọ́dá mi plan wedding ni mo girlfriend wọn àmọ́ anybody pẹ̀lú wọn wọ́n dẹ̀ plan wedding. kò possible kí ọ̀rẹ́ mọ plan wedding kò mọ̀ sọ fún wa. àwọn gbọ̀ngàn tí wọ́n sọ ní ààrẹ. wọ́n plan ní ẹjọ́ bá mi. ṣé mọ́mí náà dẹ̀ mọ́mí mọ̀ sí. gbogbo àwọn méjì náà là ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n dá wa lóhùn wọ́n ní pé àwọn ṣàtìlẹ̀ táwọn fẹ́fẹ́ táwọn bá ti ní àwọn máa ń wọlé. ẹ má wọ ìyá àlìbá sọ̀rọ̀ tí a máa ṣiṣẹ́ lórí àwọn àlìbá sọ̀rọ̀. ẹ ṣe sà ẹ ṣe sà. Adéjọkẹ́ wà. ẹ wò ṣe ẹjọ́ ẹ bá mi bá bọ̀dá mi sọ̀rọ̀ ẹ. ok mo ti gbọ́n gbà yẹn kò sú àlà máa ṣiṣẹ́ lórí ẹ̀ kó bá mi kí mọ́mì. Níyì. Mom. Báwo ni my dear? Mo wà mà, ẹ káàbọ̀ mà. Ẹ káàsán. Hey, how are you there? How are you? Ọmọ ọlá. Ọmọ Adé. Ẹ jáde mọ́ ni. Màá mo ti lọ mo ti dé. Okay. Ọ̀dọ̀ family doctor nìkan náà ni bá máa ṣe tiẹ̀ lọ́sẹ̀. Ọ̀dọ̀ family doctor ni mo sáré lọ láàárọ̀. Kí ló ṣe dé ìpé ewu ni gbogbo ilé tó ń tú kí nílẹ̀? Ọ̀dọ̀ family doctor ni mo lọ. Orí ẹlẹ́ni ọjọ́ mẹ́ta yìí bó ṣe ń ṣe. Kọ́kọ́ ṣe ní mọ́mí. Everybody mọ̀ nínú ilé pé níyì nǹkan ṣe ẹ́. Azab. Níyì ó sùn bó ṣe yẹ kó sùn. Tí mo bá wọ yàrá ẹ̀, àwa kan máa display wa máa ṣe bákan wa máa ò dẹ̀ nímọ̀ pé mò ń wò ẹ̀. Ó sùn dáadáa. Kíkẹ́ fakọ́sẹ̀ ẹ̀dẹ̀ nìyí. Ó ti. So now, ṣé èmi yìí àbá náà ni ẹ wá ronú pé the next thing wọ́n mọ tẹ́ bí níyì ó ti ya wèrè àbó ti ní mẹ́ta the next thing kẹ́ máa lọ mú dókítà tó máa tún ta ẹni tó ya wèrè wá nílé fún mi àjọ. Fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ tó fi ń wo wèrè kọ́ nìyẹn mọ́ mi. Èmi ò rí ẹni rí wèrè o. Mi ò rí ẹni gbèrè rárá. Ok, kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi sọ pé bí àkọ́ ṣì mí? Kí ni nǹkan tẹ́ ẹ rí ọgọ́gàn? Àní ò ronú báwa ṣe ń ronú. Ó sọ̀rọ̀ báwa ṣe ń sọ̀rọ̀. Mọ́mí ẹ stop ẹ mi understand. Níyì, dókítà ti ní kí wọ́n wá fún ẹ ní àwọn injection. Wà á dẹ̀ lo àwọn oògùn tó bá fún ẹ ní injection tán. Tó ti yẹ báyìí. Nurse. Ẹ stop ẹ náà. Níyì, nǹkan ṣe ẹ́. Má nǹkan kò ṣe mí mọ́mí ẹ stop ẹ. Mẹ́wàá ń ṣe ẹ́. Mọ́mí nǹkan kò ṣe mí mọ́mí nǹkan kò ṣe mí náà. I stop ẹ náà. Níyì, ibi tí mo ti mọ̀ pé nǹkan ṣe ẹ́ ni pé ó ló fẹ́ ṣe ìyàwó. Ó mú ìyàwó wálé wá bá mi tí màá mọ̀ pé ìyàwó ni. Gbogbo inú yàrá ẹ̀ ó kún fún ẹrù ìyàwó ni. Ìyàwó ẹ̀ ń kọ́ níyì. Wàá wọlé wà gbé wíìgì wá. O fẹ́ sí ìyàwó ní ó kù ọ̀sẹ̀ kan
mi mọ ìyàwó tó fẹ́ ṣe ìyàwó fún. Mommy, wọ́n nìkan ṣe. mommy, calm down. Though, ẹni tí mo fẹ́ fẹ́ mi tí mọ̀. But ẹ mọ̀ pé èmi kàn prepare pé tí má ti pàdé nìyẹn. Gbogbo week tí mo ra wedding gown, even if owó invest planner mo ti sanwó ẹ̀ lẹ̀ pé mo ń pàdé nìyẹn bẹ́ẹ̀ ṣe wedding direct. Direct. Ṣé o ti jẹun? Mommy. Níyì. Má dìde ń bẹ̀. No, mi. Tó bá dúró màá bẹ̀ dúró. Tó bá bẹ̀rẹ̀ máa bẹ̀. Báyìí tí wọ́n máa sọ wọ́n fún lábẹ́rẹ́ àgùnlé mi láìpẹ́ náà. Ìkọ́ kò ṣe mí, mọ́mí ìkọ́ kò ṣe mí. Okay, kí ni ìwọ tẹ́lẹ̀ okay lórí pé mo sọ pé mo fẹ́ fẹ́ yàwó mo ra gbá mo ra wà bí. Títẹ̀ ṣé yẹn nìkan náà. Tá bá sọ wá nínú ilé bí ló máa fi dá wa. Bí máa fi dáhùn torí mo ti ní mẹ́ta mo ti ní kólósà ni. Ẹ má wò. Ní kólósì ní yí ìmọ̀. Mọ́mí ẹ fi mí lẹ̀. Nọ́ọ̀sì. Bí a ṣò ti ṣe tán. Bọ́ ti jẹun tí mo gbélé fẹ́ láàárọ̀ máa. Ṣé bó kọ́ ló fẹ́ gbà ní? Ẹ jẹ́ kí n wò ó. Mọ́mí kí n gbà rẹ̀. Má fi mí dára tí ó pa bàbá mi lẹ́kùn. Ayé ló ṣe láti láfi kó, ayé ló ṣe kọ̀ tó fi wẹ̀ o ẹ̀jẹ̀. Ayé bínú kan wọ́n dà kan sómi, ayé bínú iyọ̀ wọ́n dayọ̀ sí ìpẹ́. Ẹ mọ̀ dàbànújẹ́ ságbádá. Àdánwò tí ó borí ẹ̀mí mi kó máa wọ̀. Bọ̀bọ̀ pé ìjẹ́ nìyẹn ti jàre sẹ́ gbogbo àwọn ọ̀lù yẹn mo fẹ́ kí ọ̀lù tí mo fẹ́ lù yẹn sẹ́ ọmọ ọ̀lù tí ó wà níbi kí ló kọ̀ bẹ́ẹ̀ náà. Mo ní di ọ̀lù tó wà òkè ọ̀lù tí mo lè lò fún wedding as in tí ó yẹ pé ó máa gba ọgbà tó lè park mọ́tò ó mọ̀ pé ó máa pọ̀ ń jọ wedding mi so mo event planner mo dẹ̀ ti ra wedding gown suit èmi àtẹ́gùn máa lò pẹ̀lú àwọn ààrẹ ọlá ààrẹ mọ suit afẹ́ lò ti wà ní everything. Léyìí mo mẹ̀ tó wá pé mi mẹ́nu. Àbọ̀. Nǹkan tó ń sọ yìí tí ó bá ṣe pé bóyá pé mo ti mẹ́ láti school pé ọ̀rẹ́ wa báyìí ó ti wà láti school tó ti pẹ́ gan mo bá sọ pé o ti mu ọtí because àyà mi ń já abúlé tí ń yọ gbómu ni because o ti ń ṣe bí ẹni tó ní wákò. nǹkan tó ń sọ yé mi kí ni nǹkan tó ń tẹ̀lé àti wá. àsìgbà wo lòun plan pé láìjọ́ tí mo ti mọ̀ mí rí girlfriend pẹ̀lú ẹ̀rí so ìgbà wo ló ti wá ń plan wípé o ti ń date èèyàn débi pé ẹ ti wá mọ́jọ́ wedding orí mo yẹn wò ẹ ni tí mo igbó ó ń já mi láyà ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí kò sí anybody tó mẹ́rin tó ń date. Àbọ̀. ó dẹ̀ sọ pé o mọ́jọ́ wedding wo níyì àmì wo. But nǹkan mo fẹ́ kó mọ̀ eléyìí kò dìgbà téèyàn bá plan wedding kó tó di pé kò dìgbà téèyàn bá fẹ́yàwó kó tó di pé èèyàn plan wedding. So ó ń wù mí bẹ́ẹ̀ ni and then nǹkan the same thing tó ń sọ yìí làwọn màlẹ́ ń sọnù lé ni ọlá náà bá mi fà ní arẹmọ náà bá mi fà pé kí ni ṣé ó rán gidi sí nǹkan tí mo ṣe rán gidi náà ẹ stop ẹ náà ṣẹlẹ̀ even sef mo ti ra ring mo ti ra wedding gown lọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ suit tèmi àti ẹ máa lò mo ti ra black ni níjọ́ wedding. kò ní kó bẹ́ẹ̀ mi ra suit tó bá ti jẹ́ kí n mẹ́rin tó ń fẹ́ tí mo rí báyìí. mi ti pàdé tí mò ń fẹ́ náà. níyì o tí pàdé ẹni tó ń fẹ́ o dẹ̀ fẹ́ sí wedding. so bad ni. ó wà kò bá níyì kò bá but èmi tiẹ̀. so nípa ọ̀lù yẹn báwo ló fẹ́ bá mi. pátá tí wọ́n fẹ́ gbé wá ilé wo and then màá tiẹ̀ mọ nǹkan tí màá ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ náà. kò sí nǹkan tó ṣe mí bọ̀bọ̀ kí ni dé gbogbo ètò ìsọ yìí. mi rò bí màá lè lọ tí mò ń lọ gan mọ́ because o tiẹ̀ tí o ti jẹ́ kí n jẹ́ ká wọlé bọ̀bọ̀ náà jẹ́ ká. mi tiẹ̀ ṣọ́ fún mi. Àbọ̀. mo ń bọ̀. Àbọ̀. n fẹ́ lọ ni. Àbọ̀. mi ì fi ẹ́ sílẹ̀ mo fẹ́ ṣe nǹkan. Àbọ̀ stop. tó o bá ti ronú ara ẹ wá bá mi. kí ló ṣàwọn ọ̀gá yìí náà mi wo. inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ ní ìtẹ̀mọ́ ẹnubà ṣé rí kí n tóra wá bá rìn ká mọ́ tóra wá bá sọ̀rọ̀ tó ṣe bí ìwẹ̀ má bínú ma ṣé rí ọ̀rọ̀ níyì èmi wò pé bóyá ẹ máa fura bí pé bóyá kó ti ń ṣe àwọn nǹkan kankan àbó tí because ìwà ẹ̀ ti ń yàtọ̀ lójú tèmi ìwà tí mo fi mọ̀ ọ́ kọ́ lélẹ́yìí bóyá ni níyì ò ti máa mu igbó toró tí ń ṣe bí ẹni tó ti ní wákò bígbà tí èèyàn ti ní gángan. nǹkan ò ní bàjẹ́ Abọ́ládé ara nǹkan tí mo rí lára ẹ̀ ni ẹ tó sọ pé bóyá ó ti wọnú àwọn ẹgbẹ́ kan báyọ̀ sì ti wá jẹ nǹkan kan níbi tí wọ́n mú lọ tí ò bá lára mu because níyì ò kì í ṣeré èèyàn bẹ́ẹ̀. tí ó bá sí pé bóyá pé mo ti mọ̀ yín láti kékeré ó tó kí n sọ pé bóyá pé àbẹ́yìn lẹ lo níyì ni because níyì ò kí n ṣe báyìí tẹ́lẹ̀. ṣé wà ó tí ì ní ẹni tó ń déètì ó dẹ̀ mú ọjọ́ ìgbéyàwó. ìyẹn tún wá kéré ọjọ́ ìgbéyàwó yẹn kéré. wọ́n mi tó yà pé mo mọ̀ yín dáadáa wàhálà ìmọ̀ sọ pé bóyá pẹ̀lú. níyì ti ra ríǹgì ìyàwó ó ti ra suit ọ̀rọ̀ níyì ti sú mi tó dẹ̀ ni mo ṣe wá síbí ẹ má wò mìíràn lórí ọ̀rọ̀ níyì ò níyàwó lòun fẹ́ ṣèyàwó ẹ gbà mí
Abọ́ládé kí ni kí n ṣe. Ó ti ra pátá ìjàwó kódà ó tún ra ìjábẹ̀ nígbà tó wá fílíìsì ọ̀mí ní ẹ̀wà àgbà mi kí ló ń ṣẹlẹ̀ báyìí ẹ má wò mìíràn lórí ọ̀rọ̀ níyì o. mọ́mí ṣé pé dẹ̀ ṣe pé bóyá pé àwọn kan wà tó máa ń ṣe ní family daddy ẹ má bínú o pé tó bóyá bí ètùtù kan kó má yẹ pé nǹkan ẹni ẹ̀ ṣe tó ti yà fẹ́ tẹ̀. Abọ́ládé ó ní kọ́kọ́ ni mo bí i ká ní kó lé tutù ni àbúrò ẹ̀ Adéjọkẹ́ àti mọ̀ lára títí ẹ̀ náà ọ̀rọ̀ níyì ṣe jẹ́ nìyẹn kò yé mi o. látìgbà tí mi ti dáyé mi ò gbọ́rù nǹkan báyìí rí mọ́mí. ó ní bá mi ṣàkíyèsí pé bóyá ó ní fucking surprise. ó bá mi ṣàkíyèsí bóyá ó ní girlfriend tí ọgbọ́n fẹ́ jẹ́wọ́ fún mi. mọ́mí mi ì rí obìnrin pẹ̀lú ṣe mo fẹ́ jọ́ mi sùn yín lọ́jọ́ kan pé mo sọ pé lákìrí ibo tó lòun ìṣe ní sọ bẹ́ẹ̀ àwa rè amúná gorí òpó káàkiri. Oh my God. ọ̀rọ̀ níyì sú mi mọ̀ kán tàbí yamọ́ tó ń ṣe tí mi tí ì ṣe. ó ní kí kébékébé pé ẹni tí ò ní girlfriend ẹ ṣe àmọ́ girlfriend ní tèmi kó tó rí pé mo marry tá bá ń ṣeré wá sọ̀rọ̀ yín. introduction yín ni. báwo ni oṣù wa ní ẹni tó ń déètì tó dẹ̀ fẹ́ marry. ṣé òróró níyì ládùúgbò ó ti dìtìjú sí mi lára mi kò síbi tí mo fẹ́ gbẹ́sẹ̀ rìn sí bá ní ìjẹ́ ìyẹn rẹ̀ pé bóyá òní wọ́n lò lọ́dọọdún. obìnrin pẹ̀lú ṣe mo fẹ́ jọ́ mi sùn yín lọ́jọ́ kan pé mo sọ pé lákìrí ibo tó lòun ìṣe ní sọ bẹ́ẹ̀ àwa rè amúná gorí òpó káàkiri. Oh my God. ọ̀rọ̀ níyì sú mi mọ̀ kán tàbí yamọ́ tó ń ṣe tí mi tí ì ṣe ó ní kí n gbàwẹ̀ mo gbàwẹ̀ wọ́n ní kí n kórè òkè tó ayé bínú iyọ̀ wọ́n dayọ̀ sí ìfẹ́ ẹ mọ̀ dàbànú jẹ́ ságbádá mi àdánwò tí ó lórí ẹ̀mí mi. àwọn ẹnjìnìá yìí try gan wọ́n ṣe perfect work wọ́n try wọ́n ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ nígbà tí wọ́n tún ṣe ju bí mo tẹ̀ ṣe lérò lọ. Adé. Malẹ̀. Engineer yẹn try o. I must confess. I will try gan. That is why tí mo ṣe máa ń sọ pé ẹ̀fẹ̀ fi máa ń pariwo spark always fún engineer yín wà òkè. Ẹ mọ̀ pé ilé tó kọ́ fún wa ní Lekki phase 2 yẹn náà ẹ mọ̀ pé bóyá fi táìsì ba gbolé jẹ́ náà nìyẹn tó yẹ kó àdéhùn tó padà wá gbó lọ́wọ́ yín náà nígbà. Ẹ̀yin lè mọ tẹ́lẹ̀ lára tẹ́lẹ̀ bó ṣe máa ń gbà nìyẹn. Tí ò bá ṣe dáadáa. Bẹ́ẹ̀ ṣe ló ṣe ìmọ̀ kó máa tó pè yín. Jẹ́ kó pè mí mo ló tún mọ̀. A tún gba owó náà lọ́wọ́ yìí. Ẹ wo ni àwọn eléyìí àwọn aṣọ tó wà ní sọ́wọ́n engineer yín lọ ní àbáwọn tó ń wọ́kà ní. Adé ṣé wọ́n ti lọ ni wọ́n palẹ̀ aṣọ wọn mọ́. Ẹ ṣì ṣòro fún Malẹ̀ ẹ má rò. Ẹ wọ ẹ jẹ́ ká máa lọ jà mo ti ẹni lọ́fẹ́ lọ ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Láì tí ì já lọ. Ẹ jẹ́ ká máa lọ. Adé ọ̀rọ̀ wà pàtàkì tá a fẹ́ sọ nípa ọ̀rọ̀ gbéyàwó ẹ̀ yìí kò tí ì yé mi náà o. Mo fẹ́ ṣe ìyàwó ku ọ̀sẹ̀ kan mi ìmọ̀ ìyàwó tó ń fẹ́. Báwo ni wọ́n ṣe ń ṣerú ẹ̀? Ṣe débi wípé o ti ra wedding ring o ra wedding gown àwọn yẹn tiẹ̀ tún kéré o lọ sọ́jà lọ ra irú. Mọ́mí. Adé ìyẹn tó wá dùn mí o ra irú o ra magí o ra iyọ̀ o ra kí ló fẹ́ fi yẹn ṣe ìyàwó ló máa rà á ní àkọ́kọ́. Mọ́mí just calm down. Nǹkan tó ń sọ yìí wọn kì í sọ bá yẹn it's not done anywhere like that. No mọ́mí hope you don't understand. Nǹkan tí mo tọ́lá sọ ni pé ṣẹ́rí nípa wedding tí mo fẹ́ ṣe lónà mi tí mọ ẹni tí mo fẹ́ ṣe wedding pẹ̀lú ẹ̀bọ̀n mi tí ń prepare wedding everything gbogbo ilé so kò bad na. Kò bad kó ra magí kó ra ìjábẹ̀. Yes na mo. Kó ra kẹ́tù. Mo kọ̀ wọ́n pé kí n ra gbogbo ìyẹn lẹ̀ ni. Kó dẹ̀ tún ra irú. Even sef mo ti bá. Kó tún ra kán. Mo ti bá gẹ̀tà àwọn bíbá kan tó wà àwọn pint kan tó wà òkè tó lè máa. Súùtù tèmi àtàwọn ọ̀rẹ́ mi ó ti wà nílẹ̀ tí bá dẹ̀ pàdé tí mo fẹ́. Ẹni ẹ má èdìrí ẹ má wò níran. Mo dá yín lóhùn. Mo dá yín lóhùn. Ẹrù tó ń rà yìí kì í ṣe ẹrù lé ìyàwó ló máa ra gbogbo ilé ìwálé. Àbẹ̀wò èmi ti fẹ́ máa lọ kò gbogbo yẹn ò ṣe kínní. Ó ti fẹ́ máa lọ. Sókè lẹ ṣe tàn mí wá ní ìgbìyànjú bí àdé. Adé. Ó dẹ̀ pé bẹ́ẹ̀ sì mi ń lọ sókè jù. Adé nǹkan tó fẹ́ ṣe yìí wọn ń ṣerú ẹ̀ o. Iṣẹ́ inú planet ilé ló ti fẹ́ ṣe ilé tó fẹ́ ṣe yìí ni àbínú another planet. Mọ́mí. Dá mi lóhùn. Mọ́mí táwọn tó ṣẹlẹ̀ ọdún náà mo fẹ́ sáré lọ sí ibì kan so. Máa lọ ebi kan àwọn iṣẹ́ tó kù tí wọ́n fẹ́ parí tí wọ́n ti parí yẹn. Máa padà bá mi sọ̀rọ̀. Ó bẹ́tà kó padà wá. Ọmọ rẹ̀ àbí ṣé ọmọ lápẹ̀lẹ̀ ni àbí ọmọ? Ìyàwó tó fẹ́ ṣe táàrí ìyàwó dẹ̀ pọ̀sẹ̀ kan níbo wọ́n ti ń ṣerú ẹ̀ náà. Èmi ò rí rí o. Ẹnjìníà. Ọmọ mi ṣe ó gbọ́dọ̀ ṣe ọkọ sí. Ọlá nọ́mbọ̀ ààrẹ wọn
ẹ ká wọlé. Because màlẹ̀ ni wọ́n pò wá ni wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún àwọn ọ̀rẹ́ wa náà dẹ̀ tún sọ láàrin àwọn pé wọ́n ló fẹ́ márì ló fẹ́ fẹ́yàwó. ẹ̀yin ọ̀rọ̀ wo ni ẹ kàn kò bọ́ sí ìbòyọ̀ àti fẹ́yàwó tá ní mọ́ náà kò sì gbá títà rẹ̀ mọ́ àjọṣe. ó kì í sọ́kọ̀ ìyàwó lẹ́yìn náà tún bá wa. ẹ ní máa ṣe wedding ring láti fún mi. ẹ wàá mọ tó ṣe. wọ́n ló ti ra wedding ring ó ti ra wedding gown ó ti ra rice. mi ò ní láì mọ́mì ṣe máa ń ṣe mi ò ní láì bọ́ọ̀ máa ń ṣe ọ ti bá mi fa ọ̀rọ̀ yìí nù lé mo sọ fún ọ kó stop ẹ̀ nọ́mbà. báwo ló máa ṣe báwo ló máa níyàwó ká ló mọ ìyàwó ẹ̀. ẹ ó kì í gbà tí mi ti wà níyàwó kan. àwọn ọ̀rọ̀ sọ pé ó níyàwó. ẹ wù sí mò ń rà lẹ̀ mò ń pìpì ẹlẹ̀ because èèyàn gbọ́dọ̀ máa pìpì ẹlẹ̀ fẹ́ everything in life yìí. ṣùgbọ́n ẹ ṣe ọba ẹ̀ ṣé ọba ẹ̀ ti gbọ́jà ọmọ ẹ stop ẹ̀ náà. rárá o ìmọ̀ ò lè máa sọ báyìí náà ṣe nígbà tí wa àwọn kan fìyàwó wa yẹn pé ìyàwó wa lè mí ní nà. wọ́n ní a lè máa bára wa rìn ká má lè bára wa sòtọ́ ọ̀rọ̀ àti sọ. torí nǹkan tó máa sọ fún ẹ tó bá ti sọ pé òun ní fìyàwó yẹn wà tí ọdẹ máa sọ ọ̀rẹ́ bí láti sọ pé àbẹ̀sọ̀ ọ̀rẹ́ kankan mọ́. ẹ stop ẹ̀ náà kí ni nǹkan tẹ́ ẹ sọ yìí náà. tọ́lá ń bẹ̀rẹ̀ sọ. àrẹ̀mọ sí wọn náà support ọlá rẹ̀. kò ṣáà mọ iye time tàbí jọ wà before kò tó pa ṣe wedding gan. wá ìta wà ṣe ní mọ ìyàwó ẹ tí wàá sọ pé wedding ò kọ́ bẹ́ẹ̀ ṣe. ẹ ó mú ẹ̀mí kébì ṣe bẹ́ẹ̀ ni. rárá o ò lè ṣe tẹ bẹ́ẹ̀ náà. ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹsẹ̀ ká kò náà iná òun la wà ní ìyá náà wọlé ṣe tó yẹ kó bá mi jà ní. àrẹ̀mọ. torí tó bá ti sọ pé òní fìyàwó ẹ̀ hàn tó lè ìyàwó tiwa àwa ò bẹ́ẹ̀ ṣe mọ́ torí báwo la ṣe máa bẹ́ẹ̀ ṣe tá ni mọ́ ìyàwó. ẹ̀mí nẹ̀ tí mọ́mí fi lè bá a sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wa ti ń sọ̀rọ̀ ara wọn náà ọ̀rọ̀ wọ́n ní a máa bára wa rìn a lè bára wa sọ̀rọ̀ báwo la ṣe lè bára wa tó yẹ. ẹni sùn náà ẹni sùn náà ẹni sùn síbẹ̀ láti máa ń bẹ sókèlè tó ọlá ẹ̀yin guys ẹni sùn náà. ọ̀gá yìí wọ́n mú ọmọ mi sáà wọ́n mi yẹn ló máa ní. ìṣẹ̀lẹ̀ máa lè àjọ kí ni ò lè ṣe àjọkẹ́ o jáde kò mọ́ sáà. tètè kẹ́gbàjáre bó ti rí ní ẹ̀wí torí para tó bá sánú òwe láfiwá òwe òwe lọ́jú gbọ́dọ̀ bọ́lá mi lè tún orí wa. Adéjọkẹ́ ṣé kò tó rò ó mi ò tó rò ọmọ máa fàdúrà bò sí bọ̀dá mi náà. Adéjọkẹ́ tí mo bá ń kọjá ní títì wọ́n ti ń rí Adéníyì gbẹ̀mí pé ó ti ní skọ́skọ́ gbogbo àdúgbò ló ti mọ̀ pé Adéníyì fẹ́ ṣèyàwó láì níyàwó ṣé kò wá tó rò. mi ò tó rò lóòótọ́ ìwà náà la máa ṣe sùúrù ẹjọ́ máa bí a ká jáde sọ̀rọ̀ bọ̀dá mi wọ́n mi ẹ jẹ́ ká jáde sọ̀rọ̀ wọn bá ṣọdọ̀ pásítọ̀ àbọ̀dọ̀ àfà ẹ ká jáde lórí ọ̀rọ̀ yìí kò kí n ṣojú lásán mọ́ mi. Adéjọkẹ́ àwọn nǹkan tí mò ń rò lọ́wọ́ gan-an ó lè ṣèṣe jáde because báwo lọmọ ṣe ọmọkùnrin ṣe máa wà tá máa wùwà bí oní gángan ṣó dẹ̀ dìgbà tá a bá gbé dé àrò ká tó mọ̀ yìí pé tòótọ́ nìkan ti bọ́ sí lára. a máa ní sùúrù náà ni àdè máa fàdúrà gbà wọn. ọ̀rẹ́ ti kọjá sùúrù Adéjọkẹ́ àmódilára lè máa pè é tára tá bá máa sọ̀rọ̀ wọ́n á là á mọ́lẹ̀ ni wọ́n ní pé wèrè ni ṣùgbọ́n kó tó di kó máa wá jájà tó máa wá dójú tìyàn àbúrò tètè mọ̀kàn tá a máa yẹ sí ibi tí mo rò tí mo fẹ́ lọ sí ni ọ̀dọ̀ pásítọ̀ wa aládé ńlá àwọn nìkan ni mo ní lọ́kàn wípé tí n bá dọ́dọ̀ wọn ọ̀rọ̀ máa níyànjú. bí a kì í lọ bẹ̀ tá a máa ṣe nù. ìgbọ́dọ̀ máa ṣe lẹ́nu ó lè máa lo ẹ̀jọ̀ máa iná. Ọlọ́run àánú ìránṣẹ́ rẹ wá fún ìdí kan tàbí ìkejì lórúkọ Jésù Olúwa wa tàn mọ́lẹ̀ sí ìrìnàjò rẹ dọ̀rọ̀ lórúkọ Jésù ọ̀run rẹ tàn mọ́lẹ̀ sí bẹ́ẹ̀ ni kó rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ sà pàdí mi ló fún mi ní nọ́mbà yín sà ó ní kí n pè yín
ẹ̀yin ni prophet Alola Àwòfíndá. bẹ́ẹ̀ ni sà. Iṣẹ́ yahoo níṣẹ́ tí mò ń ṣe ṣùgbọ́n fún lẹ́yìn oṣù sẹ́yìn báyìí ó ti di àti jẹun ó ti di ìnira fún mi báyìí mi ò rí owó gbà rárá lọ́wọ́ kíláyẹ̀ntì blọ́ọ̀kì báyìí àwọn kíláyẹ̀ntì kan blọ́ọ̀kì mi tí mo bá ṣí Facebook báyìí wọ́n máa lé ni bí mo ṣí Instagram wọ́n yá ni ó ti sú mi mo fún ní kí n tọ̀ yín wá mo dọ̀ pé lágbọ́ Ọlọ́run ó ṣàánú mi láti ọ̀dọ̀ yín kan Ọlọ́run gbọ́ wọn ṣiṣẹ́ fún mi lágbọ́ Ọlọ́run. lórúkọ Jésù ẹ ò rí àánú Ọlọ́run gbà. Àmín Jésù. mo ní lórúkọ Jésù ẹ ò rí àánú Ọlọ́run gbà. Àmín Jésù. Bíbélì sọ̀rọ̀ kan ó ní inú mi bàjẹ́ nítorí àwọn ènìyàn mi kò ní ìmọ̀. ara ìní ìmọ̀ yín ló jẹ́ kẹ́ ẹ máa ṣe àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí. ṣé rí tí ẹ̀dá bá máa jẹ ó wà ní àtẹ́lẹwọ́ ẹ̀ àti tí ẹ̀dá máa jẹ́ láyè àtẹ́lẹwọ́ ẹ̀ ló wà. kì í ṣe dandan kẹ́ ẹ tó ṣiṣẹ́ yahoo lẹ́ tó máa méèkì ẹ̀ bọ̀ nínú àìlè ní àfarabalẹ̀ yín ló sun yín dé díẹ̀ bọ̀ àwọn ọṣẹ́ àkànṣe àdúrà kan wà tó yẹ pé a máa ṣe pẹ̀lú àwọn afàdúrà jagun nínú ìjọ wa níbà yìí mo á di gbàgbọ́ pé lórúkọ Jésù Kristi ọ̀nà yín máa là. Àmín. inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè fi iṣẹ́ ìyàwó yẹn sílẹ̀ tẹ́ ẹ padà sídìí iṣẹ́ ọwọ́ tẹ́ kọ́ ṣe bẹ́ẹ̀ ní iṣẹ́ ọwọ́ tẹ́ kọ́. dádì tí máa ń pè mí ní ṣọwọ́ ìwọ ni mo pa fún yín sá aluminium iṣẹ́ tí mo kọ́ ṣùgbọ́n iṣẹ́ wo tí à ń ṣe pé ọ̀sẹ̀ yìí lè dùn kó yẹ pé bá bí oṣù tó bá tẹ̀lé báyìí á fi jẹ sápá ni pé iṣẹ́ àwọn tó bá yó ló lóun fẹ́ ṣe wíńdò ilé rẹ̀ bó iṣẹ́ yahoo yìí iṣẹ́ bìsàbìsà ni tẹ́ bá ti mékì owó báyìí kíláìntì ẹ̀ kan gan ó ti tó fún yàn ìtorí rẹ̀ ni ṣùgbọ́n bọ̀ iṣẹ́ yahoo yẹn gan bá tí wàá bá mi ṣiṣẹ́ sí dádì tí mo máa fi ní tí mo fi máa rí wọn lágbà padà mo fẹ́ máa bọ́ọ̀lù padà bí mo ṣe máa ń bọ́ọ̀lù adé. lórúkọ Jésù Ọlọ́run ò ní fi í sílẹ̀. Àmín Jésù. ẹ máa wá gbìyànjú àwọn ò bá yín gbìyànjú a ó ṣe àkànṣe àdúrà lórí iṣẹ́ tẹ́ ẹ kọ́ iṣẹ́ tẹ́ ẹ kọ́ yẹn gangan ọ̀nà tí yín gangan ni tẹ́ bá lè gbìyànjú tẹ́ bá lè padà sídìí iṣẹ́ tẹ́ ẹ kọ́ nínú ìgbìyànjú tiwa nínú àkànṣe àdúrà tá a bá ṣe. ẹ kú iṣẹ́ Olúwa ṣagbára dọ̀tun mo tọ̀ yín wá mo sì tọ̀ Ọlọ́run orí òkè yìí wá fún àwọn àdójúkọ kan tí mo rí òní mo ṣe tọ̀ yín wá nítorí ọ̀rọ̀ àwọn. ṣíwájú gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà ní orúkọ Jésù ní ẹgbẹ̀rẹ̀ Jésù ayérayé Ọlọ́run àánú màmá wa tọ̀ wá fún ìdí kan tàbí ìkejì a fẹ́ jẹ́ kó tàn ìmọ́lẹ̀ sí ìrọ̀lẹ́ orúkọ Jésù ọ̀run yẹn wá bá wa tàn ìmọ́lẹ̀ sí ọ̀run yẹn bá wa tàn ìmọ́lẹ̀ sí bẹ́ẹ̀ ni kó rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Màmá wa bí a ṣe ń gba àdúrà náà lọ a mú mi rí àwọn kan pé ẹ ní ìdojúkọ kékeré lórí ọmọ. alàgbà ẹja náà lórí ọ̀rọ̀ ọmọ mi Adéníyì ni nǹkan tí ọmọ yẹn fi ojú mi rí kì í ṣe kékeré even kì í ṣe èmi nìkan ni mò ń rí àwọn tó ń ṣe yẹn ní ojú ará ilé ó máa dàbí àmójì ní ojú ará ìta aláǹgànná ni wọ́n máa pè. alàgbà ǹjẹ́ ẹ̀yin ti rí ẹni tí ó fẹ́ ṣe ìyàwó láì níyàwó? ara àwọn àdójúkọ tó mú mi tọ̀ yín wá nìyí láàárín ọ̀sẹ̀ kan sísìn yìí kò múyàwó wálé o ó ti fẹ́ ṣèyàwó báyìí ó ti ra gbogbo ẹrù ìyàwó. màmá wa lórúkọ Jésù ẹ ò ní dààmú lórí wọn. àmín. nínú bí mo ṣe ń gba àdúrà náà a mú mi rí àwọn kan sẹ́yìn ìyá wa ẹ̀mí Ọlọ́run ti rán ènìyàn Ọlọ́run kan sí ní àsìkò kan sẹ́yìn rí láti wá jẹ́ mẹ́sẹ̀jì fún yín wọ́n ní kí ẹ gba àwẹ̀ àti ìgbélé ọjọ́ 3 àti àdúrà lórí ọmọ náà kí ìrìn àjò rẹ̀ kó má bàa wọ́ ṣùgbọ́n nínú àìní àìkíyèsára ẹ kò ṣe ẹ ronú sí i. àlàáfíà ò yá wa ṣé ìmọ̀ Ọlọ́run kó wà pẹ̀lú yín bí etí kò dá lára mi àmì kan sọ lára mi àmì tó sọ lára mi mo rí pé ẹ ti wà ní ipò ìkúnra ẹ wà ní ipò oyún ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ gbọ́dọ̀ wà ní ìgbélé o kì í ṣe pé ẹ wà níbẹ̀ aago kan lu ẹlẹ́nìlọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ wà ní ìgbélé láyìíká fún odidi ọjọ́ 3 iwájú nínú ìrìnàjò èyí tẹ́ sì ṣe ìgbélé yìí ó ní í ṣe pẹ̀lú ọjọ́ 3 gẹ́gẹ́ bí mo sọ á jẹ́ ọjọ́ Wednesday yẹn ọjọ́ àánú Thursday Friday ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́ẹ̀ fi ṣègbélé kì í ṣe ìgbélé pé mo wà ń bẹ̀ ní ìsìn aago kan lu àbágo méjì rẹ̀ ẹ ṣe ìgbélé ẹ wà ní àyíká fún odidi ọjọ́ 3 yìí bí ẹ bá lè ṣe ẹ rí pé Ọlọ́run wà láàyè ọjọ́ òní tí àárà ànúgbà wọ. dádì ṣé láàárín ọjọ́ 3 yẹn ṣé mo lè gba àwọn yẹn di aago 12
aago 3 àbí 4 bí torí wọ́n ṣàfihàn tì ní sá. Nítorí ipò tẹ wà Ọlọ́run ní àníyàn yìí ṣùgbọ́n ṣe pàtàkì kí ìsera díẹ̀ wà mẹ́ kò bá àjẹ́ aago 12 ní ipa yín ká àbá aago 3 ó ní ó ṣe pẹ̀lú bí ẹ ṣe fi pé agbára yín gbé kò sí bẹ́ẹ̀ ṣe ṣe. sà ẹ má bínú pé ìbéèrè mi ń pọ̀ jù sà ṣé funfun làwẹ̀ náà máa jẹ́ ní àbílẹ̀pọ̀ ní. kò ṣe dandan pé kẹ́ ẹ gbà ní funfun ohun tí a fẹ́ kẹ́ lò ní ìgbélé ẹni àdúrà tẹ́ ó ṣe nínú rẹ̀ pé torí ọjọ́ ọ̀la àti ipò tí ẹ wà pé kó lè fún yín láǹfààní dáradára àgbóhùn ìyá àgbóhùn ọmọ àbúrò oníṣe yín o ìgbọràn ó sọ jẹ ẹbọ lórí lọ́wọ́ Ọlọ́run yóò gbà fún wa àlàáfíà tó fún yín. alàgbà mo ti rántí ó ti ṣe díẹ̀ ó ti pẹ́ àwọn aláṣọ funfun bíi tiyín báyìí náà ni wọ́n rán sí mi àmọ́ ní ọjọ́ yẹn ní àkókò tó ń jíṣẹ́ fún mi tí ìmọ̀ kan ti máa jẹ ní ọjọ́ yẹn ó ní kí n ní àwẹ̀ ọjọ́ 3 àti ìgbélé ọjọ́ 3 nígbà tó lọ tán èmi tí mi mọ̀ tí màá jẹ kò sì ní ọ̀sà ọmọ sì ń bẹ nínú èmi ṣe wò wípé tá a bá bímọ tán a máa ṣe papọ̀ ṣùgbọ́n ìdùnnú ti ṣubú layọ̀ mo ti gbàgbé gbogbo nǹkan náà. olùwò ṣe màmá wa kínkín nínú ọ̀rọ̀ Olúwa kì yóò lọ láìṣe àwọn ọjọ́ 3 tán ní kẹ́ ẹ gbà sẹ́yìn tẹ́nìyàn Ọlọ́run wá jíṣẹ́ náà fún yín ẹ ò wá lọ gbìyànjú ẹ ò lọ mú ọmọ náà wá ẹ ò gbàwẹ̀ 21 days lé ọmọ náà lórí a ò wá bá yín pé àwọn ènìyàn Ọlọ́run jàǹkànjàǹkàn láti gba àdúrà àkànṣe àdúrà màmá wa ṣẹ́yìn ò mọ̀ pé kínkín nínú ọ̀rọ̀ Olúwa kì yóò lọ láìṣe lórí kí ẹ má bàa kí ọmọ náà kó wọn bá a ṣe àṣìrìn la ṣe rán ènìyàn Ọlọ́run sí yín nígbà náà bọ́ ó ní àwọn ìrìn àjò kan tẹ́ ẹ rìn lákòókò tí ò yẹ kọ́mọ ènìyàn jáde ibẹ̀ ni ẹ ti pàdé abara méjì ènìyàn ni ó ti ń darí ọmọ náà títí di àkókò yìí. Lọ́sọ̀kè àyà mi. Ọkọ mi. Ìfẹ́ dòde ayé. Wọ́n fẹ́ lọ ṣe lóde ayé. Bẹ́ẹ̀ lọ ra àwọn ẹ̀wù ìyàwó náà máa lò lọ́sẹ̀ tó ń bọ̀. Má fojú mi sọ̀nà o. Mi ò ní fojú ẹ sọ́nà. Máa sọ̀rọ̀ pọ̀ irú àwọn ọmọdé ìwò wọn. Àwọn sọ̀rọ̀ ìyàwó mi. Ebi kan pa mí. Tí mo bá délé, oúnjẹ ni màá kọ́kọ́ lọ jẹ. Alàgbà, òtítọ́ ni ẹ sọ bí aago kan ṣébi tí à ń wí tó dé ni mo jáde lọ kí n kàn tẹ́ sí irú bíi síbi ibẹ̀ yẹn kí n lọ ra tí màá jẹ bí mo ṣe débi abẹ́ igi yẹn ara mi ṣẹ́gìrì òtútù mú mi mo ṣe gbọ́ra mi tẹ́mi lọ́ra nǹkan tí mo máa jẹ nǹkan tí mo mọ̀ mọ́ lọ́jọ́ yẹn ni. àkókò tẹ́ jáde yìí ni àwọn ẹ̀mí burúkú náà máa ń rìn ní àwọn àkókò tí ẹ jáde tẹ́ ẹ rìn yìí àwọn àkókò náà ni àwọn ẹ̀mí burúkú máa ń rìn náà máa ń wá sí òde ayé bọ́n ní àkókò ìgbà tẹ́ ẹ rìn torí pé wọ́n ti rí pé ẹ jẹ́ abara méjì ló ṣe ráyè wọlé sí ara ọmọ náà. ṣé ibi tí ogun ti wọlé nìyí alàgbà kí la fẹ́ ṣe. bíbélì jẹ́ kó yé wa ó ní kínkínní nínú ọ̀rọ̀ Olúwa kì yóò lọ láìṣẹ ní tí alàgbà ìránṣẹ́ Ọlọ́run náà tí Olúwa rán sí lọ́jọ́ kìíní àná àwẹ̀ àti àdúrà kan ní kí ẹ gbà tí ẹ gbà yẹn àwẹ̀ àti àdúrà yẹn náà láò tún gbà ẹ wá gbàwẹ̀ 21 days. alàgbà 21 days ó ti jẹ́ ṣíṣe náà nìyẹn ṣebí nítorí ọmọ ni màá ṣe. ẹ wàá gbé ọmọ náà wá sínú ilé Ọlọ́run a ó pe àwọn ènìyàn Ọlọ́run jàǹkànjàǹkàn àwọn tó gba Ọlọ́run gbọ́ tí wọ́n ń gbàdúrà lójú méjì a ó jọ ṣe àkànṣe àdúrà lórí ọmọ náà a dẹ̀ gbàgbọ́
nínú Ọlọ́run tá à ń sìn pé ara ọmọ náà yóò yá. alàgbà a nílò jìnnà ọmọ náà wà nínú mọ́tò níbi tí a dúró sí màá tètè tara kankan kúkú lọ mú wá. ẹ lọ mú wá kẹ bá dẹ̀ ṣe mú ní agbàgbọ́ nínú Ọlọ́run tá à ń sìn pé lórúkọ Jésù ara ọmọ náà yá. àwa náà bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe náà lórí rẹ̀ ní pápá láìpẹ́ a dẹ̀ gbàgbọ́ pé ẹ̀mí burúkú náà yóò fi ayé ẹ̀ sílẹ̀. ní orúkọ Jésù. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ fún àdúrà ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní abẹ́yẹ Jésù. ayé Ọlọ́run àánú adúpẹ́ pé o tẹ̀ bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọmọ náà lórúkọ Jésù ọ̀run ẹ̀yà bàbá wa. ẹ jẹ́ ká pariwo àdúrà sókè tó nítorí ayé Adéníyì gbogbo ẹ̀mí kẹ́mi ẹ̀mí tó yàtọ̀ sí tọ́lọ́run ó bẹ̀rẹ̀ sí ní fọyí ẹ̀ sílẹ̀ sọ́dí àdúrà. Ọ̀pọ̀ ìwé ìṣẹ̀lẹ̀ kẹ̀mọ́lẹ̀ kejì sọ fún Olúwa lórí ìrìn àjò Adéníyì gbogbo dídí ẹ̀mí tó ń bàjá ó rẹ̀ sí ní dáre sọ́dí àdúrà. Michael Olúṣẹ́gun yára sọ̀kalẹ̀ wá lórí ìṣẹ́gun rẹ̀ máa ṣe dúró pẹ́ náà ìṣẹ́gun rẹ̀ bàbá ó pọ̀jù bènìyàn yàwòrán ọba wa ṣẹ́gun ikú fún wa. ó yẹ kí a pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan pẹ̀lú náà gbogbo nídìí ẹ̀mí ìfọ́gbọ́ Adéníyì rìn láti wákàtí kó bẹ̀rẹ̀ sí lọ fọyé sílẹ̀ sọ́dí àdúrà. Jésù Olúwa wa. Ẹ jẹ́ pariwo tó dé sílẹ̀ kan ẹ̀mọ́lẹ̀ kejì gbogbo àgbòjì ẹ̀mí ìtọ́gbà Adéníyì rìn tó kúrò ayé Adéníyì bẹ̀rẹ̀ sí jáde Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Olúwa ṣé Olúwa ṣé Olúwa ṣé Olúwa ṣé Olúwa ṣé Olúwa ṣé. Ìjà dópin ogun ti bá Olùgbàlà jagun mọ́lú orí ayọ̀ la ó máa kọ́ gbogbo là ń lọ bẹ́ẹ̀ sí báyìí. ìjọ tí mo pàdé ẹ ojú mi ìgbà mo ti pàdé ẹ bọ́ mi ìwádìí dì mọ́ ẹ mọ́ mi ẹ ká lọ wò sáré. Adéníyì tó tún gbèsè ẹ̀ dé. ìbò wa ni. Adéníyì. a máa tó kẹ̀tẹ̀ mọ́ mi. ìjọ yẹn sáìdì ìbáyìí. ẹ̀dọ́ ẹ̀gbọ́n ẹ̀kọ́lẹ̀ sáà. ẹjọ́ tó kọ́ lọ́wọ́ a wá sádùúgbò yà wá béèrè èèyàn ni. àrùn gẹ́ẹ̀ kan mọ́ lára díẹ̀ báyìí ìjọ tí mo wá yẹn wọ́n pọn mi níbi ìsàlẹ̀ ńbẹ̀ yẹn. Adéníyì ẹjọ́ ṣé kìí ṣe Fẹ́midé. Fẹ́midé ló pè é ẹjọ́ yẹn náà ìsàlẹ̀ ńbẹ̀ yẹn ibẹ̀ náà ló pè ẹjọ́ yẹn sá ẹjọ́ ẹ lè mú wa débẹ̀ ẹ mọ̀ bẹ̀ ẹ lè mú wa débẹ̀ ẹ ṣe gan sá ẹ máa ṣe dáadáa. ṣé pé bóyá a máa tún débẹ̀ àwọn àyàn aṣọ báwọn ọmọ wa rí. ẹ jẹ́ ká lọ mọ́ ẹ ká lọ pé mọ́tò ẹ ká lọ. Adéníyì ó lè ti ṣú ọba yìí. o lálejò kan ta. Ìfẹ́midé. Yes. How are you? Báwo ni? Wọ́n náà làwọn á rí. Àtijọ́ tó fẹ́ lọ pọn mí sálẹ̀ kan náà tí mo fi wá sí eré ayé mi àtàwọn ọlá tí mo rí ẹ
Èmi gbọ́gbọ́n ni wọ́n mi ò mọ̀ sọ tí wọ́n ti ẹ̀ ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ tún lè ti gbà ní ìdí ìfẹ́ mi dé ó yẹ ṣe ń jọ ẹ náà ilé yìí wọ́n lè bá ń bà sọ ọmọ tí mo sọ. ọmọ mi dáadáa lọmọkùnrin èmi rò pé bóyá òun náà máa tún ní láì fún òun bébì ọmọ mi ló ní pé òun rí ẹ. brother ṣé mi lè máa lọ. àyè gan mo ní yàtọ̀. ìjọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ lóòótọ́ ọkùnrin ṣì máa ń kọ́kọ́ ṣé fóun ẹ lọmọ. mọ́ mi torí tí mo ti gbọ́ ó ṣe gan ìfẹ́ mi dé ó ṣe gan mọ́ mi ọkùnrin tó bá yẹ kó sùọ́ pé o ti accept mọ́ mi a lè wọlé lọ́ba mọ́ mi àti dáadé àgbà o a lè wọlé. mo ṣègbà ẹ̀